يموت كل البرايا سبحان من لا يموت. آمين 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 آمين. adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. alhamdulillah. gbogbo wa tá a wà ní kálí bisimilahi rahman rahim. 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 allahumma salli ala sayyidina muhammadin وعلى آله وأصحابه وسلم. اللهم صل على سيدنا محمد وعلى آله وصحبه وسلم. إخواني سووا أصواتكم. اللهم صل على سيدنا محمد وعلى آله وصحبه وسلم. اللهم صل على سيدنا محمد وعلى آله وصحبه وسلم. اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وسلم. اللهم صل على سيدنا محمد وعلى آله وصحبه وسلم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم. اهدنا الصراط المستقيم. صراط الذين أنعمت عليهم. صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. غير المغضوب عليهم ولا الضالين. آمين. آمين. بابا خليفة Sheikh Muzammil adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. gbogbo ẹ̀yin bàbá wa àti bàbá wa Khalifa láti lókèrún àfọlá Ọlọ́run bẹ lọ́hùn fún àsìfà Ànábì Muhammad bẹ lọ́hùn. ntòkò wájọ lẹ́nìí náà ni wọ́n sọ fún wa yìí. kafa limautu wa izan. كفى بالموت وإذا لمن الموت عليه قد قدر. wáàsí tá n pè ẹ wáàsí káwọn kan wá lónìí káwọn kan wá lọ́la. نعم. àfi ṣàdúrà ni ikú gan ti tó ní wáàsí. وكفى بالموت وإذا لمن الموت عليه قد قدر. èèyàn máa ń ṣàdúrà ńjọ́ mi Ọlọ́run má jẹ́ wọn bí mi nílùú báyìí o wọ́n sì ti bí ọ́n bẹ̀ náà kò ṣeé ṣe mọ́. Ọlọ́run má jẹ́ kí bàbá yìí ó bí mi o ó sì ti bí ọ ná. وكفى بالموت وإذا لمن الموت عليه قد قدر. ìyá máa yọ Ọlọ́run má jẹ́ ó bí mi àdúrà tí ò lè gbà ni ó ti bí ọ ná. وكفى بالموت فألم وإذا لمن الموت عليه قد قدر. ikú gan ti tó ní wáàsí. وكفى بالموت فألم وإذا لمن الموت عليه قد قدر. Sayyidina Umar رضي الله تعالى عنه. tí ń tẹ̀lé Ànábì Muhammad òkà tí ń lò lọ́wọ́ ntọ́kọ̀ ọbẹ̀ ní kafal maut wa izan ikú láti tó ní wáàsí o. وكفى بالموت فألم وإذا
وعيسى لمن الموت عليه قد قدر. ìlú Ọ̀fà dáa púpọ̀ ìbẹ̀rù ẹ̀sẹ̀ alhamdulilayi. alhamdulillah. kìí sàpábòrò ẹwà àwọn wàlíyà Ọlọ́run tó ti lọ nílùú Ọ̀fà ẹwà àwọn tó kún mẹ́lẹ́ nínú àwọn afá tàǹfọ̀lá wọn mi. ìlú Ọ̀fà Ọlọ́run níjọ́ bàjẹ́. àmín. ilé ẹnì kọ̀ọ̀kan wa Ọlọ́run níjọ́ bàjẹ́. àmín. wọn lọmọdé kì í bá pèlè ìyá rẹ̀ kó sí aṣọ dá. àwọn àgbàlagbà wa ní bí ìyá rẹ̀ bá fi hàn ní o. àwọn tó bí àwọn àfa tiwa wọn fi hàn wá bí ìlú Ọ̀fà ti jẹ́ sí. ẹsẹ̀ alhamdulilayi. وكفى بالموت فألم وعيسى لمن الموت عليه قد قدر. nídìí ogun bẹ́ẹ̀ ń bẹ̀ ní ọba àlọ́rin jẹ́ nísìkọ́lé sí. ìníjọ́ tó bá àlọ́rin lò ńlẹ̀ yìí ìníjọ́ tí lò ló mú àrán. àmọ́ èyí tí lò lọ́fà lọ́pọ̀ wọn ní ọbọ̀ sílé ń bẹ lọ́fà. وكفى بالموت فألم وعيسى لمن الموت عليه قد قدر. ìpayà kú ni ìyá àwọn ènìyàn lòun gbádùn. ẹ wọ àwọn afáàpaná bọ́rọ̀ ti rí náà ló wí fún wa òun. ìmọ̀ ọlọ́run tún ṣe àṣì òde wá. alhamdulillah. gẹ́gẹ́ bí àdúrà rẹ tó máa ṣe. inú ilé ara wa la wà yìí. àwọn tó bí wa àfáàgbà Sheikh Tajir Adab rahimahullah. Ọ̀fà níyì náà wọ́n gbé. وكفى بالموت فألم وعظا لمن الموت عليه قد قدر. ọlọ́run o báwa kẹ́ gbogbo àwọn àgbàlagbà náà. àmín. àfáàgbà ńgbà tí ẹni wọ́n gbé Ọ̀fà ilé wo ni wọ́n gbé lọ́fà ilé dundun ni. وكفى بالموت فألم وعظا لمن الموت عليه قد قدر. àwọn awò títí pé àwọn àgbàlagbà táwọn yìí wọ́n ti gbé ayé ìwé sí lọ. Allahu Akbar. o lè máa jọ́ ọmọ fún àbọ̀mọ ọmọ. ẹ ṣàdúrà ya wa Hawau alátẹ̀dé ọmọ bàbá lọ́yẹ ń mọ àyàn mẹ́kìs alárápẹ́ àbí. وكفى بالموت فألم وعظا لمن الموت عليه قد قدر. bàbá mi àfa àkéwù sọlá ẹni Allahu Akbar. وكفى بالموت فألم وعظا لمن الموت عليه قد قدر. àfa àkéwù sọlá ni wọ́n fún àfa Ibrahim àfa Mustapha Ibrahim ìjọba níyàwó fábúrò rẹ̀. وكفى بالموت فألم وعظا لمن الموت عليه قد قدر. bàbá wa aláyé àgbà wa ní àwọn wà ní kékeré pẹ̀lú àfa àgbà ibi náà làwọn wà gbogbo ọjọ́ ayé àwọn bàbá ọmọ wa pé aláyé balógun aláyé kínní aláyé òkè òsì aláyé bàbá ọmọ wa dàgbò àwọn àfa. وكفى بالموت فألم وعظا لمن الموت عليه قد قدر. àfa Khalifa wa Sufyan ní mọ̀ yìí ndé kí n tún rí ọ èmi náà wá dìde pé ń bọ̀ òun náà ní mọ̀ yìí. تذكري في مسيرك والمآب. àfa Ibrahimovi أكرمكم à الله. ń ṣe lọ́ọ̀ṣì mọ́sálásí jimá ń lọ níjẹ́ òní gọ́fìnà ń bọ̀ wá bàbá rẹ̀ sì ń bẹ́ ń jòkólẹ̀ gbogbo agbọ́dọ̀ dìde bàbá rẹ̀ náà bá dìde ẹ̀rí ń gbà tó máa tèmi náà bọ̀ mo yà dìde sí pé ọmọ ńlá nù. وكفى
بالموت فألم وإذا لمن الموت عليه قد قدر. ǹjẹ́ bàbá ní kí Mustapha àjọba kọ́ mú akéwù Sufyanu wálé kéwù díẹ̀ ní ìjọba yìí lọ wọ́n wá ń pẹ́ ọmọ náà níyà ni àbí irú bàbá òní bàbá yìí tó fi wá ti sí lé kéwù ìyàwó rẹ̀ kó bá gbọ́ kọ́ gbọ́. وكفى بالموت فألم وإذا لمن الموت عليه قد قدر. ẹnìjọ́ ti tọrọ ẹ̀ ǹjọ́ tí wọ́n bá nájà owó dé ọ̀fẹ́ lọ́fà òní ni wọ́n nájà owó dé ọlọ́wọ́ jẹ ọ̀tá ilé ẹ̀ bá rí ọba mú. وكفى بالموت فألم وإذا لمن الموت عليه قد قدر. ayé àwọn àfáà nílùú Ọ̀fà ọlọ́run níjọ́ bàjẹ́. àmín. ilé kálukú náà ní bàjẹ́. وكفى بالموت فألم وإذا لمن الموت عليه قد قدر. لولا المولود لبادت الخلق لباد الخلق. وكفى بالموت فألم وإذا لمن الموت عليه قد قدر. أذكر أبارك ومنسي. الله أكبر. لولا المولود لبادت الخلوقات. لولا المولود لبادت المخلوقات. bí ọba ṣe torí àbímọ o ẹbáríkà o ọkùnrin àbọ̀bìnrin ayé ò ní bẹ mọ́. وكفى بالموت فألم وإذا لمن الموت عليه قد قدر. àfà mi bí àfà ń bẹ bá ń bọ̀ àfà ń bẹ tí ń bá ń bọ̀ wá sí Ìlọrin mọ̀tòsẹ́kù lọ ṣáájú sistrom lọ tẹ̀lé yọmọ wa bọ̀ bí gbọ́ gómìnà ìlú kan ń bọ̀ ń bọ̀ wálé kéwùnù. وكفى بالموت فألم وإذا لمن الموت عليه قد قدر. ó sì ra tẹlifóònù fáfá rẹ̀ yóò tún mọ̀ wá kúnlẹ̀ bàbá wa dọ́jà ní sọ̀tẹ́là lọ́dọ̀ wa nídìí àpẹ gbogbo tí wọ́n jẹ láyé ní nǹkan àpò nǹkan oúnjẹ yóò ti wá ra irú làgbàjì nù. ara àgbàjì wa mọ̀ pé ọmọ kéwòrè ìlú Ọ̀fà ni lóde wọn ọmọ kéwòrè ìlú Ọ̀fà wọn. وكفى بالموت فألم وإذا لمن الموت عليه قد قدر. ilé dundun náà la wà yìí gbogbo àwọn bàbá kílé náà sẹ lọ́wọ́ wọn wọn ò sí bímọ nísìn Khalifa kìnínní èmi náà lọ́ọ̀rẹ́ kan o Saliu Bashiru òun náà ń bọ̀ lọ́rọ̀ nísìn láti kó o ti ń fóònù wa èyí ti ń bọ̀ o àwọn rìdíìmù tí wọ́n máa ń dí ọ̀nà Èkó ni wọ́n ò já wọn kọjá àwọn sẹ̀ tó wá padà sẹ́kọ̀ọ́ àwọn àlọ́gbọ̀nà Ṣàgámù. afa akwana kíjọba tẹ pé inú àrídùn láì wá sí à ẹ lọ inú gbó yányán ẹ máa lọ sí sáfìsì yín mọlọdẹ ó dé bá wa pẹ̀lú ògo Ọlọ́run àwọn ìyá wa mẹ́lẹ́ tá ń lọ ọba bọ́rọ̀ ìyá wa Miss Alabi ti rí lórí mu bá a bá rìnrìn àjò wa bá a ti rìn lọ òkè ọ̀yà bíi kan dè kájógún èèyàn kájẹ 12 kájẹ 14 ìyá tí ìgbà gbogbo wa lálejò náà nù. Allahu Akbar. ìyá ò sì rálẹ̀ mọ́ wọn lọ́wọ́ ìyá tán mọ́ wọn lọ́wọ́ ni èyí tá a wá gbọ́n gbé ẹ dọ́dọ̀ ìyá o lọ́dọ̀ Aláàjì Sọfíù àbí ọ̀nà tẹ̀mí bọ́ sí yìí Ibrahim Adébísí Fúlàní ẹ tó fún wa lọ́mọ àbí. ẹni sallallahu alaihi wasallam ẹni tọ́nà bá ní wọ́n bí nílùú Ọ̀fà kọ́mọ̀tọ́rọ̀ ìlú Ọ̀fà
àtàwọn aráàlú Ọ̀fà ọlọ́mọdé àbàjẹ́ ìlú Ọ̀fà ọlọ́run níjọ́ bàjẹ́ ọlọ́run níjọ́ bàjẹ́. pòfẹ́sọ̀ wa ọ̀ngbọ́ Ọ̀yáwòye tí ọba ti bọkùnrin jẹ́ nígbà wọn tẹ̀yà sísàárè tata wọnú bí tẹ́ ó ní mo ní kẹ́ ṣàdúrà tó ní mo lọ́rọ̀ sọ ọ̀rẹ́ ìyá mi ni ọ̀rẹ́ ìyá mi ni oníṣẹ́yà rẹ̀ kú ìṣẹ̀yà fún ọdọ́jọ́ kú mìíràn ni. Allahu Akbar. ẹwà tó tán dáadáa sẹ́yìn ọwọ́ ń bẹ̀rẹ̀ lẹ́ẹ̀kan lọ́wọ́ wa ìfẹ́ dúró ni oníyà wa ọ̀dàkọ̀ ya wa ọwọ́ ní sọ ọgbà afábra wúbi ìyá wa tá a torí àjòkólẹ̀ Sayyidatu ni ká máa wí Sayyidatu Rabi'a bọ́ọ̀ mo ti ní kó wí. Sayyidatu Rabi'a. ìyá ẹni tí ń bá jókòó náà ló fi wà dọ̀. wọ́n lá máa fi Sayyida síwájú àfáà yìí wí ilé wa lẹ́nu ká máa wí. Sayyidatu Rabi'a. irú wọn àyè pé wọn sakara rábí kọ́ ọlọ́run ní kí n fi oore lẹ̀ èmi ọlọ́run ikú tẹ rí ni oore ni mi ṣe fún yín. Allahu Akbar. afa abrahamovi. Akramakumullah. Sayyidatu Rabi'a ẹnì ọkọ jẹ́ bẹ́ẹ̀ láyé bàbá wa alájà àgbà ni kódà dì sí gèlè rẹ̀ ìmbẹ́ stẹ́ẹ̀pù àwọn màláíkà mi tẹ́ ti ń gbà lọ́dọ̀ ọlọ́run wọn a máa wá sọ fọlọ́ gbọ́dọ̀ wọlé ní òní gèlè yìí ṣé báyìí fún wa. La ilaha illallah. Rabi'a. Ilahi tamassakni wa kun bi muwakkila litunjiyani min narika yawmal qiyamah. Sayyidatu Rabi'a ani wọ́n lọ́wọ́ ilahi. تمسكني وكن بي موكلا لتنجيني من نارك يوم القيامة. ọ̀rọ̀ lẹ́yìn ẹ̀dá mo fi kú sóore fún yín ni bàbá wa Khalifa ilé náà ní gbóná máa yín. Àmín. ilé náà dín ní tàn bú tálkì àmọ́fìdé. Ilahi tamassakni wa kun bi muwakkila litunjiyani min narika yawmal qiyamah. wọ́n ní yọ̀ọ́ mi bá lọ́rùn gbogbo àdúgbò láàrin ìlú ẹ̀ á ní wọ́n lọ́rùn Ilahi. Ilahi tamassakni wa kun bi muwakkila litunjiyani min narika yawmal qiyamati. afáàkọ àná dákun ọlọ́run ọba mi o tamassakni dákun gbá mi mú lọ́wọ́ dáadáa. wa kun bi muwakkila dúró tì mí ọlọ́run dúró tì mí. litunjiyani min narika yawmal qiyamah litunjiyani min narika yawmal qiyamah. má jẹ́ wọ náà ń jọ àlùkìyámà. Allah àdúrà nù má jẹ́ wọ náà. Ilahi tamassakni wa kun bi muwakkila litunjiyani min narika yawmal qiyamah litunjiyani min narika yawmal qiyamah. kí ló ṣe tí wọ́n ń kéwú tẹ̀ bá wọn ké. Ilahi tamassakni wa kun bi muwakkila litunjiyani min narika yawmal qiyamah litunjiyani min narika yawmal qiyamah. àwọn àjọ kan lọ bá nẹ́bí wọn wọ́n ní wàhálà rẹ pọ̀ àní gbọ́gbọ́ àfikún ọbẹ̀ lòun fún wa ká má kú mọ́. Ilahi tamassakni wa kun bi muwakkila litunjiyani min narika yawmal qiyamah. àfàwà àpàná ànábì ọlọ́run wo wàhálà rẹ pọ̀ àní gbọ́gbọ́ kí ni kàlàńfẹ́ lọ́dọ̀ ó ní ẹ̀yọ́ kí n bọ̀ wọn ká má kú mọ́ ni bá ti di tábà kú mọ́ àdìjọ́ rẹ̀
إلهي تمسكني وكن بي مؤكلا لتنجيني من نارك يوم القيامة. àbá àgbàna anabi Ọlọ́run tó Ọlọ́run rán sí wọn ó sì fẹ́ kí wọ́n gbà kò sẹ́ni tí èé kú tiwa kọ́ndíṣàn tiwa ni pé bọ́ọ̀bá lè bẹ lọ́hùn ká mọ̀ kú mọ́ ká mọ̀ sì bí mọ́ èyí tàbí tó èyí tó anabi Ọlọ́run sì débi títí pàdé pẹ̀lú Ọlọ́run àwọn èèyàn mi o wọ́n làwọn ò ní gbà fún mi wọ́n lù mí ni wọ́n lé mi ni. إلهي تمسكني وكن بي موكلا لتنجيني من نارك يوم القيامة. ètò wọn làwọn fẹ́ ìwọ Ọlọ́run sọ ọba wá ṣe fún wọn wọ́n ní káwọn ọmọ kú mọ́ Ọlọ́run ikú tí mo ní wọn máa kú ni àánú ní fi ṣe fún wọn. الله أكبر. ẹ gbọ́. نعم. لولا المولود لبادت المخلوقات ولولا الهالك لباقت الدنيا tí ó bá sì torí àwọn tí ń kú ayé ò ní ṣe gbé mọ́ ẹ ti pọ̀ jù bí ó bá torí àwọn tí ń kú ní ọgbà fásufìàn لولا الهالك tí ó bá sì torí àwọn tí ń kú. خلقنا للإمامات ولا تركنا لذاق بنا الفصيح من الرحاب. ilé ò ní ṣe gbé mọ́. تذكري في مشيبك والمهاب. ilé bàbá mi ni ilé bàbá mi ni. ودفنك بعد عيذك في التراب. bàbá ni màá jẹ́ ṣe wá ṣe rárá. تذكري في مشيبك والمهاب. ودفنك بعد عيذك في التراب. ìwọ tó o bá ń lọ tó ń bọ̀ àfààní jẹ́ ṣe wá sí fún ẹ. تذكري rántí. في ثيابك والمهاب. bọ́n máa ń lọ ẹ mọ̀ mo fẹ́ dé London yes mo ní ani mítìrì kan lamẹ́ríkà ani kíní kan. تذكري في ثيابك والمهاب في مشيبك والمهاب. nígbà tí irun lílọ́tọ̀ ń bọ̀ nínú máa rántí. ودفنك. olùwárí màá bì alágbáyédé lànà rẹ̀ káàbọ̀ ṣe dáadáa mọ̀ rántí. تذكري في مشيبك والمهاب. ودفنك بعد عزك في التراب. bó wọ́n ti wò ó lè tó wọ́n sì ń jọ kan náà ni. ودفنك بعد عزك في التراب. ìjọ kan náà wọ́n sì ní wọ́n yà dúró yẹn tán. إذا وافيت قبرا أنت فيه. afọ́bùrà wọ́n fi. إذا وافيت قبرا أنت فيه تقيم به إلى يوم الحساب. àti gbé yẹn sínú sàárè ńlọ kí yóò sí mọ́. تقيم به إلى يوم الحساب. تقيم به إلى يوم الحساب. ọmọ agbẹnu sàárè yíyẹ ìdíjà kìámà bí tí wọ́n máa gbẹnu. وفي أوصال جسمك حين تبقى مقطعة ممزقة الإهاب. yá yẹrẹ tí wọ́n rì mọ́lẹ̀ ni. مقطعة yóò wá gé yóò gé wẹ́rẹ́ náà. ممزقة الإهاب. ممزقة الإهاب. wọ́n wá fàyà ní alìhàb. الإهاب. awọ ara rẹ̀ wọ́n fàyà nù. مقطعة ممزقة الإهاب. yàrá kí n jẹ́ ihab ẹni awọ ara rẹ̀ tó yá ìtọ́. وفي أوصال جسمك حين تبقى. oríṣiríṣi kírímù rẹ̀ lómi nílé. وفي أوصال جسمك حين تبقى مقطعة ممزقة الإياب. afọ́bùrà wọ́n fi. ولولا القبر عليك سترا. àfààní jẹ́ sọ fún. ولولا القبر sàárè tí wọ́n gbé sá lọ fi ọsọ. صار عليك سترا. àṣírí gbogbo ni sàárè jẹ́ fún ọ. لنتنت الأبات هو الروابي. لنتنت الأبات هو الروابي. bọ́mọ̀ sí bá gbọ́dọ̀ ọjọ́ síbi kan ni aládùúgbò nílé rẹ̀ láyè ni mọ́. خلقت من التراب فصرت فيه. àfààní wá sí mi náà ní àfà.
خلقت من التراب فصرت فيه láti bí iyẹ̀pẹ̀ ni wọ́n ti dá ọ. فصرت فيه níbi iyẹ̀pẹ̀ náà ló dá sí. كأنك ما خرجت من التراب. àbáyé mo gbọ́ wá sí pé adé láti bí iyẹ̀pẹ̀ ẹ̀sìn kìíní kan láti bí iyẹ̀pẹ̀ náà ló dá ọ. ó á dá ọ padà sínú iyẹ̀pẹ̀ náà. فتلك هذه الدنيا ثلاثة وبادر قبل موتك بالمتاب. فتلك هذه الدنيا ثلاثا وبادر قبل موتك بالمتاب. afọ abrahamu نعم. anabi ọlọ́run ni wà nabi. نصحتك máa lọ bá àwọn ọjọ́ ọ̀lẹ́sìn aláwọ̀ fẹ́ kú mọ́ ó ní wọn ò ní kú mọ́. فاستمع قولي والنصحي. nínú anabi ọlọ́run yìí bí a máa ń lé anabi ọlọ́run náà ẹni jẹ́ Bíṣírù. ومثلك لا يدل على صواب. àṣẹ wọn ń pè ní Bíṣírù ni Sufyan Sulikifulu ni wọn ń pè ní Bíṣírù anabi ọdẹ àmà kò sọ. Sulikifulu. ó di mú kọ́ ọ́ ní mi fún yín. خلقنا للممات ولو تركنا. kálí kú náà wọn torí ẹ̀dá wa wọlé. لضاق بنا الفصيح من الرهاب ينادى. àpapàna Sulikifulu là anabi ọlọ́run náà àmọ́ ọwọ́ agbájúmọ̀ ní Bíṣírù kò sì kẹ́lẹ́ pa òun kan náà ní jẹ́ bẹ́ẹ̀. ينادى في صبيحة كل يوم لدول الدود وبنو للخراب. bí wọ́n ti jẹ ojúmọ́ wọ́n ń pèpè wà láàgbọ́ wọ́n ń kékeré wọ́n nílùú lẹ́nu mọ́ọ̀tì ẹ̀yà ara ẹ̀ máa bímọ o. ينادى في صبيحة كل يوم لدول الدود وبنو للخراب. لدول الدود وبنو للخراب. ẹ máa bímọ akẹ́kọ̀ọ́ lẹ́ni tí ó jẹ. وبنو للخراب. ẹ máa malé ẹ máa lọ ìfanisàn mo wò tí àpúrúfù yẹn ni àfẹ́kọ́ ni wọ́n sọ ó dáwà dúró ni yóò padà dahoro náà للخراب. yóò dahoro ni. لدول الدود وبنو للخراب. ẹ máa malé kọ́lá bẹ́ẹ̀ sí Amẹ́ríkà. خراب. لدول الدود وبنو للخراب. ẹ máa bímọ akẹ́kọ̀ọ́ lẹ́ni tí ó jẹ. وبنو للخراب. ẹ máa malé ẹ máa lọ ìfanisàn mo wò tí àpúrúfù yẹn ni àfẹ́kọ́ ni wọ́n sọ ó dáwà dúró ni yóò padà dahoro náà للخراب. yóò dahoro ni. لدول الدود وبنو للخراب. ẹ máa malé kọ́lá bẹ́ẹ̀ sí Amẹ́ríkà ló ti mú plan ẹ̀ wá ẹ̀kọ́ lọ yóò padà dahoro náà ni èyí ò ní sí ń bẹ̀ mọ́ náà ni. ينادى في صبيحة كل يوم لدول الدود وبنو للخراب. afáàpá náà nítorí tí mo fẹ́ sọ ń pa ìyá ọdún mọ́kànlélógún làwọn ọ̀rẹ́ ọ̀fọ̀ ọ̀sẹ̀ láàrin ìlú mọ́ Sulikifulu ọdún mọ́kànlélógún ọ̀fọ̀ ọ̀sẹ̀ 21 years ẹnìkan òkú. خلقنا للممات ولو تركنا. báwọn èèyàn lọ́la ń fẹ́ nu. لضاق بنا الفصيح من الرهاب. ẹ bá rí kan bẹ́ẹ̀ wo ọlọ́wọ́ wo kò sí mọ́. خلقنا للممات ولو تركنا. لضاق بنا الفصيح من الرهاب. لضاق بنا الفصيح من الرهاب. wọ́n náà lè kọ́ wa pé àáfà ìmáàmù mi ń bẹ yóò máa bá wọn sí ọjọ́ súná ni. خلقنا للممات ولو تركنا. لضاق بنا الفصيح من الرهاب. لضاق بنا الفصيح من الرهاب. àbáwọ̀dá wọ́n wá lọ bá nàbí wọn níta ní ọba wa tọrọ yìí kò ṣeé ṣe nǹkan ọfẹ yíwọ́ ọjà ti yíwọ́ ká padà sí bá a ti wà tẹ́lẹ̀
ká máa pé ẹ̀pẹ̀lẹ́ àná o ọlọ́wọ́ kan. Barika o. خلقنا للممات ولو تركنا لضاق بنا الفسيح من الرهاب. Ọlọ́run afanabi Muhammad bi o. sallallahu alayhi wa sallam. ìjókòó wata ìjókòó yìí nítorí nǹkan ẹyọ kan náà ni mo ń sọ fún ẹlẹ́ẹ̀kan afa láti ilẹ̀ Iraq Baghdad nílẹ̀ Iraq nílẹ̀ Saddam lọ́hùn ìbẹ̀ ní Rabiatul Adawiya ìbẹ̀ ló ti wá sí hajj kìí sara Maka afabrahufi Rabiatul Adawiya ọwọ́ adé Kaaba bá a ti wọlé ni ta ní wọ Kaaba tí tẹ̀ ní sunkún. Allahu akbar. Ọlọ́run o ṣe yẹn lówó kí ìyá mi náà wá bí kí bàbá mi náà wá bí Ọlọ́run o kẹsẹsẹ ni a fẹ́ padà wálé. Rabiatul Adawiya. tamassakati bi astari l-Kaaba. kọ́tìn tí ń bẹ lé olúwa tó fi sí ẹnu ọ̀nà lé olúwa o náà ni rabi ń bẹ lọ tààrà rabi ọwọ́ lọ dì mọ́ kọ́tìn. tunaji rabbaha. wọ́n gbọ́dọ̀ wọ́n bá sọ̀rọ̀. ya habibi wa munayati wa sururi. rabi ìjọkẹ́ nínú fa ìyá tiwa yìí náà. wọ́n ní abẹ́lé kọ́líbù ayọ̀hìnbá síwáká. Rabiatul Adawiya oníwọ̀n ọlọ́wọ̀n habibi ọlọ́wọ̀n àmì. ya habibi wa munayati wa sururi. ọlọ́wọ̀n nígbèrè rẹ̀ hùn. ya habibi wọ́n olùfẹ́ mi ọlọ́wọ̀n. wa munayati wọ́n láyé rúngbà mi tí ń bọ̀ láti lẹ́yìn rẹ̀. wa sururi. kọ́ni abẹ́lé kọ́líbù ayọ̀hìnbá síwáká. ọkọ mi ọ̀fẹ́ rẹ̀ lómi ìmọ̀láyà fi wọ̀. ya habibi wa munayati wa shiyaki. wọ́n láti jẹ̀rọ bọ̀ ọlọ́run. طال شوقي متى يكون لقاك. ìdí ń jẹ̀rọ ń wò ní ìpàdé ìwọ́lọ́run. طال شوقي متى يكون لقاك. wọ́n tẹ̀ lọ́run ní sunkún Kaaba tọ́ba ní ti sunkún wọ́n ló sùn àbò ní sùn. ليس سؤلي من الجنان نعيما. rábí wọn bọ́ òun sọ̀rọ̀. ليس سؤلي من الجنان نعيما. mo máa lọ́ọ̀ tí mo wá ṣe níyẹn o ìbéèrè àdìjẹ́nà lọ́dọ̀ rẹ̀. غير أني أريد أن أراك. ìbéèrè àdìjẹ́nà tó kí n wá mo fẹ́ rí o ní. الله. mo fẹ́ rí o ní. ليس سؤلي من الجنان نعيما غير أني أريد أن أراك. Rabiatul Adawiya tíyàwó ń bá jókòó ó ní wọ ọlọ́run ìdẹ̀ra àdìjẹ́nà kí n wá tí mo fi wá. ليس سؤلي من الجنان نعيما ìwádàrà غير أني أريد أن أراك. غير أني أريد أن أراك. èmi Rabiatul Adawiya mo fẹ́ rí ọ ní mi wá. nílẹ̀ Iraki ló ti wá àmọ́ ní Mísírà ló kú sí ní Káhírà mo dé sàárè ẹ̀. ليس سؤلي من الجنان نعيما غير أني أريد أن أراك. Sayyidatu Rabia ní Káhírà ló wà ní sàárè rẹ̀ wà. Sayyidatu Nafisa ní Káhírà ní sàárè rẹ̀ wà. Sayyidatu Zainab ní Káhírà ní sàárè rẹ̀ wà. Sayyidatu Sakina ní Káhírà ní sàárè wọn wà. الله sàárè أكبر. wọn tún gbogbo àdúgbò kọ̀ọ̀kan táwọn tálíkà wọn ń jòkó mẹ́kọ́ ọlọ́run níbẹ̀ wọ́n ti ń jẹ ní wọ́n ti mú wọ́n ti ẹni tí wàá fíṣítì wọn pé wọ́n ṣàṣe sàárà fún wa. ń bọ̀ lọ sàárè Rabiatul Adawiya Rabiatul Adawiya ọlọ́run o àfọlá Sayyidatul Rabia Al-Adawiya àfọlá rẹ̀ bíọ́ kọ́lá dùn àkàntì ṣe Allahu Akbar.
gbogbo lọ́wọ́ fẹ́ gbà lọ́dọ̀ Ọlọ́run ẹ̀ mọ kí ni fi béèrè ni ẹ fẹ́ mọ̀ gbogbo àgbẹ̀ nǹkan lọ́dọ̀ Ọlọ́run ntí ẹ bá filẹ̀ káfáyé náà lẹ̀ àmọ́ ká filẹ̀ pẹ̀lú dáadáa Rabi'atul Adawiyya kò sí ti fi béèrè nǹkan lọ́dọ̀ Ọlọ́run àfàbàrà òfin kí ni ó fi béèrè. Bismillahil alamina azimu arrahmanu rahimu maliku dayanu. Ntí Rabia fi TV bẹ̀rẹ̀ òun Bismillahir Rahmanir Rahim nílò kí ló ń wá kiri elégbòogi wo ló ń wá kiri lẹ́yìn ìgbà tó gbọ́ ló ń gbọ́. Allah. tí wọ́n bàbá wa alájà àgbà ni wọ́n wo pọ̀ ọ̀sán jù lọ ni ẹni ọ̀nà ọba pé wọ́n wò ni. olórí sìgìlá ni irinwé ẹnu ọ̀nà rẹ̀ gan dá. níbi Ọlọ́run nìkan dá Ọlọ́run kọ́ kẹ́ bàbá tó bí Alhaji Mustapha Àjọba Sheikh Ibrahim ní pópó bàbá wa ní láti lè dùndún bí àfọwà lọ́hún lọ sí fàájì lọ́hún àwọn olùtò wa wà fà lọ bàbá ń sọ ìtẹ̀yí fún wa níjọ́ àfáà fúlàmì ilẹ̀ yóò ṣẹlẹ̀ bàbá Sani eléré Oǹdó lòún gbé àbí bàbá wa lọ́fà ní àfáà Abdul Ibùkún olùmbẹ́njòkó lẹ̀ ń jẹun náà amatoto Muhammadu Raji ọlọmọsàkẹ ìmbẹ́njòkó lẹ̀ ń jẹun náà bàbá ní àwa tẹ̀lé àfa àgbà wá sí pópó nìyí ni àwọn dà. Idha shamuru sittina aman. Dákun. Fanisfu li umri tamuhaku layali. Àwọn ẹni máa tẹ̀ra lẹ̀ Ànábì ti sọ̀rọ̀ ó ní amaru ummati bayna sittina wa sab'in. ọjọ́ ẹ̀yin ìjọ mi ọjọ́ ayé tẹ́ máa lò láàrin 60 to 70 ẹni ọlọ́mọ tiẹ̀ kọjá 70 àánú ni. Idha shamuru sittina aman. ìyàwó ló lo 95 àbí kí ni wọ́n lò. Fanisfu li umri tamuhaku layali. ìyá àwọn tá a torí wọn jòkólẹ̀ wọ́n lo 97. La ilaha illallah. wọ́n wá arọ́mọ yọ̀ sí wọ́n ń wẹ̀ wọ́n wọ̀sọ̀ fún wọn àwa náà lọ kí wọn a máa lọ kí wọn lè sọfí ẹ̀yìn ní Àlàjì Sọfí wọ́n máa bọ̀. Idha shamuru sittina aman fanisfu li umri tamuhaku layali wa nisfu nisfi yamudi laysa yadri lighaflati yamina an shimali. Dákun Ọlọ́run. Wa thuluthu nisfi. ìyá ti lò ó. Amalu wa hirsun. ìyá lò dáadáa. Wa shugilu bil makasibi wal iyali. à ń kọjá lọ ládùúgbò kan lánàá àbí ń jẹrin nílọrin bẹ ìyá náà pupa rọ gbọ́dọ̀ ó sì ń jòkó ké láàrin títì wọn wá fi gí dáàbò ọ̀nà pé kí mọ́tò má kọlù ọ wá sùn ọ̀tọ̀ gbogbo òjò kọ̀rọ̀ láti ẹ̀ ti àárọ̀ èdè àyìn àlásà èdè ẹ̀lọ́dámọ́ sáàtì bọ̀tẹ́nu. Wabakili umri asikomu wa shaybu. bàbá yá díẹ̀ ìlọ ní dókítà mi náà kàn. Wa hammu birtihali wa intiqali. ọ̀rọ̀ wa di pé bí n bá ṣe láyé mọ́ o báyìí ní ẹsẹ̀ lẹ́yìn báyìí ní ẹsẹ̀ lẹ́yìn. Fahubbu limari tulal umri jalu. ẹ̀mí gígùn nù fa. Wa kismatu ala dhali mithali. ọlọ́wọ́ àfọlásẹ́ yìí Rabi'atul Adawiyya àfọlá rẹ̀ bẹ̀ ọlọ́run ìyá tiwa yìí ọlọ́run ní ọmọ báyà náà jó kọ ń báyà àtàkọ́kọ́ náà jó kọ báwa kẹ́yà náà. Àmín. gbogbo àwọn àgbàlagbà tó ti lọ ọ̀dọ̀ ọlọ́run nínú ilé ní àti ládùúgbò ní àti ní gbogbo ìlú yìí ọlọ́mọsàbà kẹwọn. àfàwà Sheikh Muhammad Al-Jami Bulala. Radiyallahu ta'ala anhu. afabra wufi. Akramakumullah. oyi
afa Sheikh Bilala Sheikh Muhammad al-Jami. أفلح الزاهدون والعابدون إذ لمولاه أجاه لبطونا. kẹ́lẹ́ kọ́sẹ̀ lára àwọn wá ṣe bí wèrè. wọ́n ṣe wèrè. أسهر لي أعين العليلة حبا فانقضى ليلهم وهم سائرون. ọlọ́run wọn sì wà púpọ̀. شغلتهم عبادة الله حتى حسب الناس أن فيه جنونا. أكرمكم الله. بارك الله فيني. أولانو أما بسم الله. شغلتهم عبادة الله حتى حسب الناس أن فيه جنونا. حسب الناس أن فيه جنونا. bàbá bóyá mo sọ fún yín ẹni ọba sì sojú nù yín tí o ti kó lè kéwú látọ̀fà ń bí ní Sheikh Bilala ti wá wọ́n wá sí lè kéwú mọ́sínì ló sì gbé wọn wá wọ́n wá tó aago mọ́wọ́ wọ́n sì dọ́dọ̀ mi nínú ọgbà lè kéwú ẹni tí ẹ̀ jáde wá ẹni mẹ́nu ọwá ni ọwá pè mí sí kí n máa sanwó oṣù fáwọn alárúbáwá wọ̀nyí bẹ́ẹ̀ kọ́ ẹ̀ tún ní sanwó fún wọn mọ́ àwọn wọn ti ń gbowó láti ìlú wọn ni. Allahu Akbar. àwa sì la foundation mọ́sálásí kalẹ̀ tá a fẹ́ kọ́ mọ́sálásí àfáàgbà Sheikh Tajir Adam àfáàgbà tó gbénu lẹ́nì. ọwọ́ ní kí la fẹ́ ṣe a fẹ́ kọ́ mọ́sálásí ló kọ́ àfáàgbà ni. lọ́ba làfáà bá lọ kó ní ṣòkòtò níkà nídìí lásọ̀fà ó sì bọ́ nù kòtò. ọwọ́ ni níjẹta èmi ọmọ kan fẹ́ lẹ́lẹ́ mẹ́lẹ̀ yìí ó ní níjẹta mo rí àfa àtàjù lànàbì láfẹ́ lẹ́lẹ́ àfa àtàjù lànàbì mo ti rí wọn láfẹ́ lẹ́lẹ́ níjẹta ó ní gbogbo ọmọ kẹ́hùn ẹ̀ nira rẹ̀. àmín. èmi àwọn ìlú àlejò kí la gbà yìí o. شغلتهم عبادة الله حتى حسب الناس أن فيه جنونا. àfa àtọ́sùn yìí ẹ̀rí nàró ẹgbẹ́ dìde orúkọ alájà wà ní yẹ Kamaldeen Jamiu ǹdẹ bí Jamiu yìí ti mọ́ ń jẹ́ náà. Allahu Akbar. ekole شغلتهم. àwọn ará gúgúrú lé ní Jamiu lọ́wọ́ ní ekéwú làwọn abẹ́ náà fún gúgúrú gúgúrú báwo tún ni ìlú àlejò olùkọ́ báwọn gbé gúgúrú ni ebi ló nípa òun lára gúgúrú fún. شغلتهم عبادة الله حتى حسب الناس أن فيه جنونا. asi lafa ọba kó mi fan kó afọ kó mi foundation ma. Allahu Akbar. Jamiu afọ wa kó mi foundation ma. báyìí bá dé dọ̀fìyàn bẹ̀ wọn ìlú kan bẹ̀ wọn pè ní gbòòwò anìkan bẹ̀ wọn lálaga àwọn sàṣà bẹ̀ wọn pè ní Jamiu Ìgbòho Èkó ní gbé òun àwọn mi délé kò rí mi wọn ni mo wà nílé kéwú bó ti wá débi géètì wọn ní àfa Bilala nù látọ ó ní bàbá tí mo ti fẹ́ mọ ojú ayé mi ọlọ́wọ́ o mo sóríire ó ní bàbá náà ní ó ní mo sóríire mo ní ire lónìí àfa àdúró sínú kòtò ní bá ń wí gbogbo ẹ̀rọ àgbọ́mọ́ tó mo ní agbá àlejò lónìí láti ọ̀fà pọ́ọ̀sì tó ti gbé lọ́wọ́ owó tí mẹ́mẹ́ oníkẹ́ ǹjẹ́ ọ̀sá kó ọmọ pẹ́ fún alárúbáwọn ni tún yí fún wa lówó mọ́ wọ́n ti ń gbowó lọ́dọ̀ àwọn ìjọba tí wọ́n ti wà dákun Ọlọ́run bọ́lọ̀ ǹjẹ́ ìmọ̀sọ́fún ǹjẹ́ òní àfa àwọn àgbálìgìdò mọ́ ọlọ́mọsàbà kẹwọn àfa àṣìwà Sheikh Bilala wa ní ó ní mo fẹ́ kí àfa àgbálìgìdò mọ̀ kọ́ wá bí igi tí wọ́n so igi àkọ́kọ́ tá àfa Sheikh Bilala so
àfa wa náà Umaru bàbá rẹ̀ agbára ẹ lọ fà ṣé òbí lára ló ń fẹ́ so igi ní wọ́n bá lọ ilé àfa náà kọ́ nìyí ní wọ́n bá délé àfa ta láṣọ igi fún ìyàwó wọn àrà àfa ńlẹ mọ́ àfa lọ yọ owó dé ọwọ́ lọ́wọ́ kọ́ńtà àtúrọ̀sà bẹ́ẹ̀ bá kọ́ lọ́wọ́ lọ́yìn ẹ̀kọ́ lu àfa sì ń bọ̀ ó débi tí wọ́n ti ń ta kásẹ̀tì arúgbó sọ̀lá àfa bá nọ́ni máa ń jó. àfa wọ́n ní gbogbo àwọn èèyàn ń bẹ létí lé èrò wọn fẹ́ ju bá ti wà yìí lọ wọ́n àfa máa ń jó. àfa yìí sẹ́yìn ni wọ́n gbogbo ayé retí ó ní ìdájọ́ tí ń jó ni yó wọ́n ní máa jó ni ẹlòmíín bẹ títí ń bábà nu jẹ́ bọ́ ń gbòdì mi yọ̀ rẹ̀ rìn inú rẹ̀ ti túká. ṣàgàlátì hàn ibadatullahi hatta hasiba nasu anna fihi jununa. kálukú máa palẹ̀ máa kú nígbà tí ó bá ti rí pé òun náà ti ń kọjá 60-70 bọ́lá máa tún sọ di 80-90 ń bò okun ni anabi tí mo rán sí yẹn 100 ọdún àti 3 ló lò ẹ má tẹ̀ra alẹ̀ ìyá akílá àkọ́jẹ́ ìyá wa sọ̀rọ̀ yìí àti ìdábìlì màjídì láti Zaria àfa yẹn bọ́bádé àtúwà sí yìí sí ọlọ́run ìyá wa Miss Alabi gbogbo ẹ̀yin tẹ̀ ń jẹ́ ọmọ fún yá ẹ kú oríire àwọn ìyá táwọn rí nínú táwọn àwọn wọn ò lọ́mọ láyé ni bóyá wọ́n ti jáde táwọn ọmọ wọn wà wọ́n kí. Allahu Akbar. wọ́n sì tán sórí ńgbọ̀tẹ́ di bí ìjẹta àbámbẹ̀ mọ́. ó ti kú. ìyá ìṣùbọ̀ sẹ́nu bóyá àwọn ọmọ rẹ̀ sì ń wá bóyá wọ́n lówó wọn ní gbogbo nǹkan dákun ọlọ́run àfi ànábì Muhammad bíọ́. sallallahu alayhi wa sallam. nta fẹ́ tọrọ fún ìyá wa nísìnyí gbogbo àwa tá a jòkó lẹ́ni kankan kó bisimilahi rahmanir rahim. bisimilahi rahmanir rahim. ẹ dákun ẹ wí bẹ́ẹ̀. bisimilahi rahmanir rahim. sọlọ́pọ̀ wí gbólóhùn kálí ẹ̀ka pé Sayyidatu Rabi'atul Adawiyya. naam. kí ló ní máa wí. ya habibi wa munayati wa sururi. قد أبى القلب أن يحب سواك. ìwọ lè mi Rabia ń fẹ́ ọkàn mi ń fẹ́. يا حبيبي ومنيتي واشتياقي طال شوقي متى يكون لقاك. mo fẹ́ bọ̀ wọ́n lọ́n pàdé mo fẹ́ kí mi rọ́ pàdé. ليس سؤلي من الجنان نعيما غير أني أريد أن أراك. ìdára pé kí n wá lọ àlìjánnà àmọ́ mo fẹ́ rí wọ ọlọ́run gan báyìí. ọlọ́run wọlé aṣọ Abdulkadir. قدس الله سرا. ẹni ka Qaddasallahu sirra. قدس الله سرا. ilé dundun tá a wà yìí òun nìpínlẹ̀ aṣọ Abdulkadir. àbí Qaddasallahu sirra. èèyàn rí ọlọ́run ǹjẹ́ ọlọ́run ṣe rí fatiwanu tí wọ́n gbé síwájú sí Abdulkadir ǹjẹ́ èèyàn lè rí ọlọ́run afáàpáná amọ̀hẹ́kún amọ̀bùtẹ́lùn ọlọ́sàn wọn afá lẹ́sìn lórí amọ̀hẹ́kún amọ̀bùtẹ́lùn ṣé Abdulkadir ń bẹ láyé ìmọ̀ pọ̀ lára ṣé Abdulkadir kódà mufti ni ṣé Abdulkadir mufti ni ṣé Abdulkadir ala mazhab al-imam Shafi'i wa imam al-Hanbali wọ́n ń joyè kalaye ni pé mufti irú èyí tí bàbá wa jẹ́ bàbá wa lajẹ́ àgbà al-mufti ṣé mufti ni ṣé Abdulkadir ìbéèrè méjì wá ṣẹlẹ̀ ń parẹ́ ó dààmú àwọn ará fàlù ẹrù ẹnìkan pa lóbo láàrin ìlú pé òun rí ọlọ́run o wọ́n wá fà títí wọ́n fà lọ́dọ̀ sí Abdulkadir báwa kìlọ̀ fún yín kí bó ṣe pé òun rí ọlọ́run ni ṣé òun ní naharahu ó kìlọ̀ fún
ǹjẹ́ bí tí ń pọ̀ wọn lọ́lọ́run ni ọlọ́run ṣe rí wọ́n wá bí ṣe òpè amọ̀híkún amọ̀bùtẹ̀lò ọjọ́ kó wá sí kọ́lá mo ti bí wá sí Ìlọrin láwa ni ọgbọ́n ǹjẹ́ amọ̀híkún ẹni yìí ń sòótọ́ ni àbí ń bà nǹkan jẹ́ bẹ́ẹ̀ bá lóun lọ́lọ́run ń sòótọ́ ni àbí ń pọ̀rọ̀ ẹ máa gbọ́n tíṣà Abdulkadir ń pa ẹ̀ ọlọ́run wọlá Sheikh Abdulkadir inú ilé dùndú gbogbo àdúgbò àtàwà ní gbogbo olóòfà mọ̀jẹ̀ ó bàjẹ́ ilé ẹnì kọ̀ọ̀kan bẹ̀ ọlọ́mọdé ó bàjẹ́ gbogbo àwọn ọmọ àlùọ̀fà tọ́lọ̀ ni wọ́n wà níwájú láyé lẹ́nìí ọlọ́mọsọ̀wọ́dé rìn lẹ́ mọ̀jẹ̀ wọn parẹ́ máa yé la ẹ̀yin tí a wá jọmọ ìyá tiwa ta torí ẹ̀ wá abẹ́ ọlọ́run abẹ́ afábàrà òfin abẹ́ pẹ̀lú tá a fa àgbà wí tí n bá ní tá a fa àgbà wí ẹ̀yin jẹ̀mọ́ mi kẹ́ẹ̀dé o Sheikh Tajul Adabi ló wí bẹ́ẹ̀ Sheikh Tajul Adabi tọ́bọ̀ ọmọ ẹ̀sìn sọ̀rọ̀ tọ́ba nílùú Ọ̀fà yìí ọmọ ẹ̀sìn bàbá wa alájà àgbà làwọn wà ní àyín láti pópó wọ́n sì mú ẹ̀sìn kan bọ̀ àti wọ́n mú lòdù lọ́wọ́ ẹ̀ ni ọmọ ẹ̀sìn yìí wá tẹ̀lé ọmọ ẹ̀sìn tẹ̀lé ya rẹ̀ àwọn tó wọ́n mú kò ní já gbádùn ìwẹ̀ tá ń lọ ya rẹ̀ wíwẹ̀ wọ́n wá dé ọmọ ẹ̀sìn ní padà kọ́ padà àfa Sheikh Tajul Adabi rahimahullah àwọn aníṣẹ́ búlálà jọ àfa Tajul Adabi tó dàgbù alibarikata lò yí lẹ̀ ẹ wà lọ́ọ̀nì ẹbí ọmọ lọ ẹbí lọ́ọ̀nì ẹ ti ń dé ẹbí ẹ mọ́lẹ́ àfa ojúlé àfa mélòó ló wà mẹ́ àfa olójúlé kan mẹ́ wọn è wáyé àwọn ni wọ́n ń bíldì àwọn yẹn pé máa lọ ibi ọmọ rẹ̀ kí yẹn máa lọ lókè ńlọ náà nù. Allah àfa wa ni kí ló dé tí wọ́n ní wọ́n fẹ́ tẹ̀lé ya rẹ̀ lọ bí tí wọ́n ti wẹ̀ ẹ́ kò wá ní wọ́n jẹ́ gbádùn wíwẹ̀ rẹ̀ ilé dundun bí náà làfa àti jáde ìwọ mẹ́sìn padà sílé kí wọ́n lọ́wọ́ ya rẹ̀ kọ́ darí wa bọ̀ ẹni wọ́n ti ń lé bọ̀ láti kókó tí ọ̀ padà. Allahu akbar. ẹ máa mú ya rẹ̀ lọ kí làáfà àfi bọ́ mẹ́sìn sọ̀rọ̀ lẹ̀ àfàbọ̀rọ̀ òfin ìwọ mẹ́sìn padà sílé kí wọ́n fi lọ́wọ́ ya rẹ̀ darí ọmọ ẹ̀sìn tí wọ́n ti ń lé bọ̀ láti kókó tí ọ̀ padà. وإن كنت لم أحسن فإنهم محسنون. ó yẹ ẹsẹ pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹnìkan má ẹ dákun ẹ má kọjá yẹn. وأنت لديه رائم متفضلا. ẹ má sì fọ́nbù. وأنت الذي رب ولا رب غيره. àfàgbà ní sọ̀rọ̀. وملكك قد أزما ومجدك أتلا. àpàrọ̀ àfàgbà Sheikh Tajul Adabi. ويا ربي. tẹ́mi dìde lára tí wọ́n dìde lára. يا رحمن يا من إليه حاجتي ورجائي سالة مترجلا. bẹ́ẹ̀ bá fẹ́ báyìí tán bá tán yányán ni Sheikh Tajul Adabi là wá bá tán. لتغفر لي ذنبا أتيت كثيرة. Sheikh Tajul Adabi wọ́n fún ẹsẹ̀ méjì mi. برحمتك الرحمن ذاك مؤللا. Sheikh Tajul Adabi kò ní kẹ̀kẹ́ tí ó gùn kò sí lójúlé símẹ́ǹtì mẹ́rin tọ́ra kalẹ̀ kún oyè kọ́lé ó dòkúta ni. وفك قيودي وفك قيودي يا رحيم برحمتي. ẹyẹ mọ yìí ẹwú inú wọ fún ká iná ẹwú wọ. وفك قيودي يا رحيم برحمتي. وأعطف علي يعطف مجملا. Sheikh Tajul Adabi wà ń bẹ Ọlọ́run. وفك قيودي. dídì táyé dèmí tún mi lẹ.
وفك قيودي kí ni jẹ́ kéèdù sẹ́kẹ̀rẹ̀ kẹ̀ kí n jẹ́ bẹ́ẹ̀ ni. أكرمكم wọ́n ti الله ẹlòmíì ní sìn kò ní gbádùn ayé rẹ̀ sí èlò ọbọ̀ náà. لا إله إلا الله bọ́ kàwé kò ní rí ṣe. وفك قيودي fúkà قيودي يا رحيم برحمتك لا إله إلا الله وأعطف علي يا توف مجملا وأعطف علي يا توف مجملا ìlú ọ̀fà ọlọ́mọdé ó dérí kodò. آمين mọ̀jọ́ fẹ́ bàjẹ́ gbogbo ojú àánú rẹ̀ tó fi wòlú gbogbo ayé ní ọ̀dà horo má jẹ́ kí ilé ẹnì kọ̀ọ̀kan wọ́ da kánjú da horo má jẹ́ kí ilé tiwọ́ kan da horo máa wí bá آمين gbogbo òlu náà sì da horo ọlọ́run má jẹ́ kí ìlú ọ̀fọ̀ kánjú da horo. آمين afábra wúfì. وفك قيودي يا رحيم برحمتك وأعطف علي يا توف مجملا وأعطف علي يا أطوف مجملا látàǹsọ àmúwátàkùn fi kùbúrì في قبورهم àwọn ìbòlọ́ ń lọ ilé dundun ni ọmọlé wọn ní ọmọlé dundun ni ilé báyìí ni kò sí létí olóko tiẹ̀ ńlẹ̀ yìí الله ọmọlé kínní ni ọlọ́kọ́ kí afa wa ńlá ló mọ́ta آمين nígbà wọn bí jẹnẹsà ń jẹ́ òní àwọn tó ti ta àjọṣe jẹnẹsà wọn là afa wa ọlọmọsà bá wa kẹ afa wa ńlá ló mọ́ta wọn ní bíi náà làwọn ń gbé alájà àgbà fẹ́ wọn sí ààyè kódà gọ́fìnà ọlá ti wú àwọn làwọn kọ lálùkùránì mímọ́ lọlé àwọn afa kọjá títì ni gọ́fìnà Salawudeen. وفك قيودي يا رحيم برحمتك وأعطف علي يا توف مجملا وأعطف علي يا توف مجملا ìtìrú ṣe bàbá rẹ kọ yìí eléyìí bí. وفك قيودي يا رحيم برحمتك bí bàbá yìí ṣe tó yìí náà ní láti lẹ́yìn yóò wá wá lómìíràn kí ló dé mo wá wọ ọmọ yìí náà ni. وفك قيودي يا رحيم برحمتك káyidù ọ̀ngbàpáná ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ àwọn ayénu wọ́n ní tí wọ́n fi dèèyàn tí ò ní dìde mọ́ لا إله إلا الله lẹ́yìn sàárẹ̀ وفك قيودي ọ̀kan náà ní ọmọ fò ní oṣù máa bà. يا رحيم برحمتك وأعطف علي يا توف مجملا وفك قيودي ṣé òtá yìí làlábì wá mọ̀ pé wọ́n tún dèèyàn pẹ̀lú sísú mọ́ràn bó ti súnmọ́ ọ̀run náà. لا إله ó إلا ní wọ́n lọ́hùn fúkà fúkà àbí ẹ̀wì fúkà فك yàfúkù يفك amàlẹ̀ fúkà àbí. وفك قيودي يا رحيم برحمتك tí wọ́n á ní ọlọ́run ń bí wọ́n bá dé wá sí. وأعطف علي يا توف مجملا bàbá wa tù wá lè já wa rọwọ́ mu. آمين dákun ọlọ́run èmi ní ìyá níwájú ọlọ́run mo sì ní bàbá níwájú ọlọ́run ẹlòmíì ní bàbá nìkan ló ní ẹlòmíì kì í ní kankan níwájú ọlọ́run. الله mo bẹ̀rẹ̀ àdúrà bí mo ṣe bẹ̀rẹ̀ rẹ̀ gbogbo àwọn ansaaru islámì ilẹ̀ yìí láwọn ya wa àwọn tó kù láyé nù wọn nísìn àwọn lẹ́rìí hùn wọ́n ti mọ̀ pé ńgbà tí a ti ní a máa bọ̀ ọjọ́ ti wà nù. ìmáàmù ansaaru islámì ni tí baba fi lọ́lẹ̀ ní ọlọ́run kó sàlékún àlùbáríkà fún ọlọ́run o àfànàbí Muhammad bíi o
afa abdulrahman akramakumullah. ibi mo fẹ́ darí lọ yìí suratul mulki ni kò fi gbé ńlẹ̀ ká máa lọlé 2:15 la tó dá wá sí dúró lóru àná nílọrin masalasi jimá ọmọ tó ṣẹlẹ̀ à ń kí bọ̀sí ìjókòó yìí káfí ìjókòó yìí à ń fẹ́ kí ìjókòó tó kùn ìyá kan wọ́n ń pè ní ìyá fàlí ọmọ òmùkó ń bẹ̀ wọ́n ni ọdọọdún ní máa ka 24 bẹ́ẹ̀sì fún wáàsí ẹnìkan nù jẹ́mọ́ wa ní òun ọ̀rà dọ́sìn mẹ́fà sí à ó sì kó wa lánàá náà àwọn ìyá yọ rẹ̀ àbí bẹ́ẹ̀ kálukú wọn lè pè èmi náà ra yé báyìí èmi náà ra yé báyìí ọlọ́run Allah. ayé sọ̀rọ̀ ó gbéjà kíyàmá lọ la ilaha illallah. bọ́n ọba ní bẹ́ẹ̀ kàwé mi ni ọmọ àlóhun ti ṣe parí sáfíìsì wọn tọdún méje òun ò tí ì ríṣẹ́ bàbá wa ní ọ̀nà kan náà nìyẹn bá wà kíyàmá wọn lágbájá kú wọ́n sì gbé sáré ọ̀nà tó wáyé ò léyè Allah. ẹnìkan sì di ẹnìmọ̀ kan wọ́n lè lálẹ́ kìámọ́. ọ̀nà tó wáyé kò níye ọ̀pọ̀ ọ̀nà kan náà wọ́n fi wọ ọ̀run wọn ní lágbájá kú ọkọ̀rí gbogbo ẹni tí a bá bá wọn ṣàdúrà yìí dáadáa mo bẹ̀rẹ̀ láti pé ilé dùndú kárí gbogbo lélẹ̀ yìí ni o Allah. ẹ sá mi jàmá. bí baba wa Alhaji àgbà máa ń bẹ láyé ni wọn ní Alhaji Balógun Alhaji kìíní gbogbo àwọn baba ajọ́ òun ni baba ọmọ kà wọ́n ọ̀fà yìí náà ni dákun Ọlọ́run àwa tá a máa ń gbé ní ìlú Ọ̀fà náà má jẹ́ òyì wa lọ́wọ́ àmín. gbogbo ẹni tí ń bẹ ọwọ́ kẹsàn-án máa lẹ̀ yìí àmọ́ bí ló ń gbé orin lẹ́yìn náà Ọlọ́run kó ṣe fáwa náà àmín. afáàbùrà wúfì naam. Suratul Mulki tó kẹ́ yìí bá Nábì ti wí nu sallallahu ẹ alayhi má wa gbàgbé sallam. àwọn òkú yìí sínú sàárè o fa inna arwahahum ya'tuna buyutahum. báwọn òkú yìí ti kú ní ẹ̀mí wọn wálé wọn àwọn ẹ̀mí wọn wá inú ilé wọn ya'tuna. فينادي كل أحد منهم ألفا من الرجال. òkú tó bá kú ní àwọn wálé wọn yóò pé ẹgbẹ̀rún nínú àwọn ọkùnrin ẹgbẹ̀rún èèyàn وألفا من النساء. ẹgbẹ̀rún nínú àwọn obìnrin nínú ilé wọn ǹjẹ́ ò ní pé àtẹ́gbẹ̀rún kò yé ọ ni láti ibi tí o ti ń bọ̀ láti ọ̀nà àdébẹ̀ ádámà lọ́hùn bàbá rẹ ìyá rẹ yóò pè wọ́n nù lẹ́nìí. من الرجال وألفا من النساء أعطفوا علينا àwọn òkú ni irú yà ẹ̀sánú wà ولو برغيف kọ́lá bí búrẹ́dì ni ẹ lọ́ọ́ fi ṣe sàárà nítorí wa أو كسرة خبز kọ́lá bí búrẹ́dì kan tó ti rún yányán ni ẹgbẹ́ lọ tọrọ أو صدقة kọ́lá bí sàárà ni ẹsẹ̀ nítorí wa أو قراءة àbí kẹ́kẹ́ nkankan kúlù wà láwù lẹ́kẹ́ ni ẹ̀kẹ́ nítorí wa àrígbà أو كسوة àbáṣọ ni kókó ẹ lọ gbọ́sọ yìí fún lágbájá kọ́ máa lò ó. كساكم الله لباس الجنة. ẹ̀yin tẹ ẹ̀yin ará ilé wa aṣọ àdìyàn lẹ lọ́wọ́ ẹ̀bùn yín o ẹ tẹ́wọ́ wọ́n ní àtẹ́wọ́ jàmá. rántí ìyá rẹ àwọn tí wọn náà ti ní lọ́dọ̀ Ọlọ́run kọ́ rántí wọn. ọlọ́run khalifa wa ọlọ́run bọ̀ mọ́ yìí náà lọ́wọ́ àjọgbéyà sínú kòtò náà ni ó sì dún ọ̀sàdúrà tiẹ̀ náà gẹ́gẹ́ olórí khalifa ọlọ́run kẹyà wa tá a torí ẹ̀ wáyé kó bá wa kẹyà náà kó foríjì yà náà ẹnìkan kì í má ní nǹkan kọsẹ̀ kan bí ìyá bá ní dákun mójú kò fún yà náà kọlọ̀ wá dákun gbogbo tí yà náà fi lẹ̀ ọlọ́mọ sí wọn lọ́ta ara wọn ọlọ́mọ kẹyà ara wọn síra wọn afáwọ̀rọ̀ òfin ìyá ti ń gbọ́ ìsìn nísìnyí ìzá àtàwọn ìyá ń gbà á. إذا تولى الناس بعد الدفن. ńgbà sí ìyá tán ńgbà ń padà wọn àwọn pé ẹjẹ àwọn tó wọn ìyá yín họ ẹ̀yẹ máa jáde. ردت إليه روحه للبدن. wọ́n ti dé mi ìyá padà sáré. وجاءه المنكر والنكير. àwọn tí màá màláka méjèèjì ni wọ́n ti dé àwọn òde. وصفه ما بين الورى شهير. màláka méjì tí lọ bíyàn lọ́rọ̀ ni wọ́n ti dé. وينهلني. gbogbo kò tí yẹn lè jẹ́ lẹ́yìn kó tó déwájú ọlọ́run yẹn ara nìyí wọ́n jágbe mọ́. ويكيدانه. wọ́n wà dàkúnlẹ̀.
وبعدما يقول يسألاني. àwọn mọ̀lẹ́kà méjèèjì nígbà wọn bá lè pa àwọn dàkún ẹni tẹ́ ń sin ẹ̀ ń sísẹ̀ ẹ̀ ń palẹ̀ ọkọ mọ́ dara wa mọ́. يسألاني wọ́n mọ̀ wá bilé rẹ̀ ọ̀rọ̀. عن ربه tànà wọn bá rẹ̀ má lọ bùkà tànà wọn bá rẹ̀. ودينه سليبا ẹ̀sìn wọn ló gbé dé yìí. وعن نبيه لكي يجيبا. wọ́n ń bìyà lẹ́lẹ̀. يكرر السؤال للأنام. àwọn mọ̀lẹ́kà yẹn wọ́n máa para wọ́n máa béèrè ọ̀rọ̀. فيما رواه في 7 أيام. ìjọ méje ni wọ́n fi bìyà lẹ́lẹ̀ àti bàbá. وكيل قد يفتن 7 مؤمنون. wọ́n lè dábọ́ jẹ́ múmi ní ni wọ́n fi jọ méje bí léèrè. 40 ذو نفاق يفتن. àwọn ìyá tí ọ̀dà bàbá tí ọ̀dà tẹ́ kú 40 ọjọ́ wọn èbí léèrè. الله. ọmọ abilé rẹ̀ ọ̀rọ̀. يا سائلي ربي يا bó àṣírí àwa náà. الله أي خالق يا وكل تمام نبينا محمد سيدنا. ọlọ́run o. وديني الإسلام صار بالختام ومن بذا يجيب في الكبر لا يخيب. ọlọ́run yẹ ìyàwó mọ̀ lẹ́sìn fún. ومن يكون ثلاثما عذابه قد علم. àsìkò wọn ń bìyà léèrè la wà yìí ó sì dijọ́ méje wọn tó dá dúró gbogbo sàlẹ̀ tẹ̀ wọ́n ṣe èsì pé yẹ ìyàwó oríṣi fọ́ dákun yóò oríṣi fọ́ الله أكبر. yóò oríṣi tó dáa fọ́ àmọ́ wọ́n mọ̀ ẹ̀ta tààlà àtàwọn. ومن بذا ومن يكون ثلاثما tààlà àtàmà ẹni tó bá estate tó lọ́ra kó tó fèsì bá ọmọ láìka yìí. عذابه قد علم. wọ́n pa nígbàkúgbà. ومن يكون ثلاثما عذابه قد علم. má jẹ́ yẹ ó sì èsì fọ́. آمين. wọ́n ti dára ká ìgbéyà padà fún un. لا إله إلا الله. bí yẹ ó ti máa fèsì náà là ń torí ẹjọ́ kù sí ọlọ́run nítorí wàá lè lọ́ọ́ báyà afábùrà òvì أكرمكم الله. náà ni lẹ́fẹ̀ẹ́ kéè láfi dìde ẹ dákun mo bẹ̀ gbogbo ẹ̀yin àfa tẹ̀ mbẹ́lẹ̀ yìí ọlọ́run jọ da fún yín alibarika yín là ń jẹ ọlọ́run jẹ kẹ́ lọ kálukó lọ àyè mọ́lẹ̀ rẹ̀ pẹ́ dáadáa. آمين. ẹ máa fi kún pé ọlọ́run o Rabbi ij'al hadha al-balada amina wíìkì ń bọ̀. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم àmín. رب اجعل لي هذا بلدا آمنا. gbogbo ẹ̀yin ọmọ kéwùtẹ́ fúnra wọ́n sọ yín dàáfà ńláńlá ni ẹ̀rí bẹ́ẹ̀ bó ti wí ni. رب اجعل لي هذا البلد آمنا. رب اجعل هذا البلد آمنا. gbogbo mọ́sálásí àdúgbò ni a máa ń wí pé Rabbi ij'al hadha. رب اجعل هذا البلد آمنا. رب اجعل هذا البلد آمنا. èmi kí mo fún yín fá ọlọ́run ló fún yín. رب اجعل هذا البلد آمنا. mẹ́ta lẹ́ẹ̀ma wí ni mẹ́ta رب méje. اجعل هذا البلد آمنا. security ìtọ́lọ́wọ́ lẹ́ ń béèrè o kó dáàbò bò lù yìí. رب اجعل هذا البلد آمنا. رب اجعل هذا البلد آمنا. ìyá wa tó wí bẹ́ẹ̀. رب اجعل هذا البلد آمنا. tọ́mọjọ́ mọ́ fa. رب اجعل هذا البلد آمنا. Ànábì Ibrahim wí bẹ́ẹ̀ sí Mákà. رب اجعل هذا البلد آمنا. رب اجعل هذا البلد آمنا.